hello. Hello, sir. Ẹ̀kálẹ́. ẹ̀kálẹ́ sà, ṣé síkú padà níyìn sà? Bẹ́ẹ̀ni. kí lẹ̀ ńlá kọjá sà? Ìyàwó mi ní bí ọdún méjì sẹ́yìn, ó ní pé òun jẹ gbèsè. Ó wá lóun lọ sí Èkó láti lọ ṣọ́ọ̀bù. Àwọn alákòwò àgbègbè wọn lórí àti kẹ́yìn kan owó ní wọ́n yá. So àtẹ́gbà dìde, ó jáde lọ bí ọdún méjì méjì. Ó ti sanwó tán. Ibi tó fi ń ṣiṣẹ́, obìnrin tí ń tọ́jú ó ní kidney problem. Àtẹ́gbà dìde last week ó kú. Tàbí last week ó kú, lóde ní tọ́jú ẹ̀. Nígbà tó wá kú tán wọ́n ti òkú tán. Ọwọ́ àkù bàbá nílé. Ọwọ́ nígbà tó wọ́n ti òkú tán. Àwọn ọmọ ní ká kó máa bá òun tọ́jú bàbá àwọn. Mo wá pè é pé sọ pé ti di ìyàwó bàbá mi. Nígbà tí ìtọ́jú ti kú, ó sì mọ̀ bọ̀ wá sílé. Ó ní ìfìbápẹ́ náà ní ọ̀rà. Tí wọ́n wá rí bẹ́ẹ̀, ojú ògbẹ̀ngbẹ̀ ló ṣe pé láti wá padà wá sí Ìbàdàn láti wá ṣẹ́kídà. Nípò tí wà níbẹ̀ láti di ọdún méjì sẹ́yìn, oníkèéjì lọ́jọ́. Ó sì láàrin ọdún mẹ́ta ẹ̀ ó wá sí ìlú mẹ́ta. Láàrin ọdún mẹ́ta, láàrin ọdún méjì ó wá nílẹ̀ mẹ́ta. Ṣègbè tó wá ní pé ìgbà wo ló wà wá níbẹ̀ tó tún á jọjú sí wa, oníkèéjì lọ́jọ́. Mo wá ń wòye pé irú àìlọ́jọ́ rẹ̀ tó ń rí yìí, ó túmọ̀ sí pé ní tí mo wí fún láwọ̀kọ́ pé ó ti dìyàwó bàbá, ó ti àbúrò náà nìyẹn. So ó wá ń bọ́dà máìlì yẹn pé wọ́n á bèèrè kí ni kí mo lè ṣe náà. Pé kí n fi fọkàn sọ́dọ̀ ọ̀tí ẹ̀ ní àbí kí ni move on with my life. ẹ ṣe dáadé, kí ni èjì yín sà? I'm not 50 years. good. ẹ ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé ni kò ní pa yín báyìí sà. ẹ mọ́ lóra yín lò commercial o, tó ti yé yín sà o. ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé yín ni o. ẹ mọ́ lóra yín lò commercial o. sà, kí ni èjì àkọ́bí yín tárábìnrin yẹn bí fún yín? Ó ti lọ bí 25 years. ṣọkùnrin ni àbóbìnrin? Ọkùnrin. ṣó máa ń lọ sọ́dọ̀ màmá ẹ̀ lẹ́kọ̀ọ́ láàrin ọdún méjì yẹn? Ìrọ̀ kì í sọ̀dọ̀ ọmọ ẹ̀ lọ́wọ́ o. Àárọ̀ wọ́n ní kí wọ́n lọ síbi kẹ̀kẹ́ wọn nǹkan mọ́ bẹ́ẹ̀ gan. Wọ́n mọ bẹ̀ gan, ẹ̀yin go ṣẹ́yìn náà mọ bẹ̀. Ní ìmọ̀ bẹ́ẹ̀ o. ẹ kàn máa ń pera ayé lórí aago. Ẹnìkan tó mọ bẹ̀, ọ̀pọ̀ lára àwọn ọmọ mi tó mọ bẹ̀. Ọkùnrin ìjọ kan náà ló dé bẹ̀. láàrin ọdún méjì. Ó sì padà lọ́dún tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìyàwó yín wá wálé lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún méjì. Bẹ́ẹ̀ ni. ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wálé yẹn sà, ẹjọ́ lájọṣepọ̀. Bẹ́ẹ̀ ni. ìyẹn túmọ̀ sí pé láàrin ọdún méjì ń sìn sà, tẹ́ ẹ̀ bá ṣọmọ́ ń ta rárá o, ẹ̀ẹ̀mẹ́ta péré lẹ ní àjọṣepọ̀ ń ti yín báyìí sà. Mo fi ọmọ bàbá wa. iná mo sọ pé ẹ̀ẹ̀mẹ́ta péré lẹ lájọṣepọ̀ ń ti yín báyìí láàrin ọdún méjì yẹn sà. Bẹ́ẹ̀ ni. ó ti dá nígbà tó ń kálukú mú dá, ó ti ẹ̀ ti dá báwọn ẹ̀ẹ̀mẹ́ta láàrin ọdún méjì ó ti dá. níta ìfìmọ̀ pé ó ti dá náà ní tàbí ó ń sọ lọ́wọ́lọ́wọ́ sí sà. nígbà wá sọ fún ìyàwó yín pé nígbà tí ìyá ti kú máa bọ̀ wálé tí ó ti dìyàwó bàbá kọ́ yẹn, wọ́n ní tẹ́ bá sọ náà ni àbí? Bẹ́ẹ̀ni. ṣé nígbà tí wọ́n wà ń lé sà, ṣáwọn ni wọ́n ń bọ̀ yín sà lórí kí wọ́n lọ sékòó? Rárá o. ṣáwọn náà ń tọ́jú àwọn ọmọ tó ń sanwó skul àwọn ọmọ sà? Ọ̀sẹ̀ skul ọmọ mi ń tọ́jú ilé tó gbé lọ. ṣé ìyàwó yín ní àwọn ẹ̀gbọ́n àbí àwọn bàbá àwọn òbí ṣó ní wọn? Kò sí kẹ̀kẹ́ ní àwọn àdìdì rárá. ẹ ṣe àkọ́bí yín 25 ọjọ́kùnrin yẹn, kí ni nǹkan tó ń sọ pẹ̀lú kò tẹ wà látọdún méjì sàtẹ́jọ́ wà nulẹ̀? kí ló sọ tọrọmọ 25 years kì í ṣọmọdé? Olú òsì nìbàdàn. àní kí ló last born mi nìkan ló wà pẹ̀lú mi nìbàdàn àti òsínbàdàn mi lọ sí ọkọ fún wọn. ẹ lò ó ṣe bó mọ̀ pé ìyàwó ẹ̀ mẹ́ta ló wálé láàrin ọdún méjì? ìwọ ọdún mọ́mọ́ ohun torí kò sí rí i. níbo ló wà sà? ó ti di mọ́mọ́ èkó ló náà wà. ṣẹ́yìn àtọmọ yín ò kì í sọ̀rọ̀ ni sà? ṣẹ́yìn àtọmọ yín ò kì í sọ̀rọ̀ ni sà? a máa ń sọ̀rọ̀. ètò ẹbí lè yẹn kí ní èjì ẹ̀ṣọ́kùnrin ní àbóbìnrin? ọkùnrin náà ní náà ìyá ẹnìkan ló máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. ẹ gbọ́ mi alàgbà tí mo bí yẹn dáhùn, àní ṣẹ́ṣẹ́ àwọn ọmọ yẹn mọ̀ pé ẹ̀mẹ́ta péré nìyá àwọn wálé láàrin ọdún méjì sà. wọ́n mọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀yìn sẹ́kọ̀gbọ̀n mọ̀ àgbọ̀gbọ̀n náà mọ̀ torí wà pẹ̀lú mi yẹn tọ́gbọ̀n mi yẹn. tẹ wá ń bá mi sọ ń sìn nígbà tẹ tíyàwó yín tó ti kú yẹn, ṣé àkọ́bí yín àti àwọn ọmọ yín mọ̀ wípé tí wọ́n ń tọ́jú ti kú, ìyá tó dó ti bàbá, ṣé wọ́n mọ̀ àbí wọ́n mọ̀?
mi ò tí wọ́n mi ò lórí mọ́sọ̀ fún wọn mi ò tí sọ nǹkan fún wọn ẹ̀fẹ́ gbà náà náà ni. ṣe máa gbóòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ní ṣiṣẹ́ àṣejẹ o àmì o. ẹ má jẹ́ ntàn yín gbà mí o tí kéèsì yẹn bá dáa tó ṣe dáadáa níwájú ọlọ́run aṣẹ̀dá téèyàn bá fagọ̀ kún ọlọ́run kọ tí ikún sẹ́ni yẹn ni o ẹ má jà á tanra wá o ọlọ́run náà a máa wẹ ni yẹn ràn ni o ẹ má jà á tanra wá o ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tó bá jẹ́ pé bó ṣe rí lélẹ̀ ọ̀rọ̀ tó nítumọ̀ ni o bet kí ló ṣẹlẹ̀ tí ẹ sọ fún àwọn ọmọ yín tó ti dàgbà báyìí wípé ìyá ayé látọdún méjì tó ti lọ ẹ̀mẹ́ta ló wálé ẹ̀mẹ́ta ni aṣíra wa láṣọ wò ó di méjì ẹ ti ń tọ́jú ti kú wọ́n tún ní ọmọ tọ́jú bàbá ṣé tán pé ń gbéyàwó lélẹ́yìí ẹ lè sọ fún àwọn ọmọ tí yín àwọn ọmọ 25 kéré láti dá sọ́rọ̀ àwọn òbí ẹ̀. ẹ gbọ́dọ̀ kárí àwọn ọmọ yẹn àlọ́ kẹjẹ́ kan mọ tó ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kóbìnrin yẹn kó bá yín lọ́dọ̀ àwọn ọmọ yẹn ẹ má jẹ́ kó bá yín lọ́dọ̀ àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí káwọn ọmọ yẹn mọ irú ìyá tí wọ́n ní àti irú ìgbésí ayé tẹ̀ ń gbé tí ò tẹ́ yín lọ́rùn ọmọ àkọ́bí yín yẹn bí kejì náà dẹni tí wọn bá ti ṣe ọmọ àlè o wọ́n ní láti pe ìyá wọn tí wọn náà dé ìjọkùnrin kódà wọ́n ní láti lọ sọ́dọ̀ ìyá wọn pé kí ló ṣẹlẹ̀ mọ́mì kí ló dé tẹ́ gbé dádì lẹ̀ nìbàdàn kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá kiri kí lẹ̀ fẹ́ dà báyìí kí ló ṣẹlẹ̀ báyìí. àwọn ọmọ tí ó kọ́kọ́ jà fún yín nìyẹn tán bá ti wá jà fún yín tí ò bá ti wá yọ nǹkan kan tí ò nítumọ̀ kankan tó tún wá takú mọ́ àwọn ọmọ yẹn náà lọ́wọ́ ẹ ti jàre bẹ́ẹ̀ yẹn ẹ wá lè gbégbèsè tó bá wù yín ìgbà yẹn lọ́wọ́ darapọ̀ mọ́ èwo ni ṣé ẹ ti gbégbèsè yẹn náà ni ọ ṣáà wù yín kí ẹ fẹ́ ọ̀rọ̀ kejì ṣé ẹ ti gbégbèsè yẹn náà ni ṣé yẹn là ń bá yín sọ́ọ̀sì ni. nígbà tán ọmọ bá gbégbèsè yẹn tán tí ò bá wá tún kankan gbà yẹn ẹ ṣàmọ̀ pé kí ló kù tí mo fẹ́ ṣe báyìí ọmọ yẹn gan ṣe pé dáàdì ẹ wo ẹ lọ fẹ́ ìyàwó mi mo fẹ́ kẹ́ ẹ wọ̀ kẹ́yìn kẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn ọmọ yẹn ẹ kú kalẹ̀. Okay.